àmẹ́gbẹ́ ìyáta kan lánú. Mojúbà pẹ́lá ń bẹ wá. Mojúbà pẹ́lá ń bẹ bẹ̀. Ìgbà tẹ́lẹ̀ tẹ́jọ́ òun tó ìdójú mu. Ẹ̀yin lálọ́sàn, ẹ̀yin lálọ́run. Ọlọ́run ọba ló gbé ayé lè lọ́wọ́ o. Ẹ̀dẹ́kun láyé, mo ní ìyọ̀sà àánú mi. Àkókò tó ga kẹ́mọ́ ní ìyọ̀sà àánú mi. Ohun rere làkèrè fi gbọ́dọ̀. Ohun rere àkèrè fi gbọ́dọ̀ sádọ́lúwa rẹ̀ ẹgbọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo sì kí ẹni tí kìí ṣe elédè Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún ní etí inú tó gbọ́ èdè Yorùbá. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ àjọ kọ́ sáyẹ́ǹsì Yorùbá yìí kájọ kọ́gbọ́n ọnú ẹ̀. Iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí òun là ń pè ní Matagba mọ́lẹ̀. Àjùra wa lọ́nú ayé o. Ọjọ́ orí kọ́ là ń wí o. Àjùra wa lọ. O lè lóògùn bí àrọ̀ nì. Kọ́ sọ àdókọ́kè bí ìsàpàná. Ojú jojú lọ, ẹnu jẹnu lọ. Ọwọ́ ju ọwọ́ lọ, ohùn johùn lọ, ẹsẹ̀ jẹsẹ̀ lọ. Àwọn kan lè fi atẹ́gùn lásán tí wọ́n fi da gbogbo ohun tó kó jẹ tí wọ́n fi da gbogbo ẹ̀ nù. Fù lásán tí wọ́n bá kò ní ṣiṣẹ́ kankan mọ́. Àwọn ẹlòmíín sì lè mọ lójú lásán tí gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ ó sì parẹ́. Ọlọ́run àti máyé o. O ti fi wá máyé o, àyè sì ti wá mọ̀ wá. Ọlọ́run má jẹ́ ayé ó fi aburú dá wa mọ̀. Má jẹ́ káyé ó fi ayé aburú, má jẹ́ wọn fi hàn wá tọmọtọmọ. Ọlọ́run má jẹ́ ayé ó fa ayé hàn wá o. Ọlọ́run a bẹ̀ ọ́ o. Lọ́sàn-án, lóru, láàárọ̀, níyálẹ̀ta, má jẹ́ káyé ó fa ayé hàn wá. Mélòó alára wa. Ẹ wò mí, orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Èmi ò fiṣẹ́ yìí lẹ̀ torí kẹ́ lè ṣe dánsáàkì mi o. Jagunlabi lẹ̀ ń wò ó. Ẹkùn rárá. Bá a ṣe bá a lọ́wọ́ àwọn tó bí wa tí wọ́n yọ̀ǹda ẹ̀ fún wa. Nígbà tó bá mú gbogbo ogún lẹ́yìn tó kó tọrẹ, ṣé òun tó wá dá ni? Bọ́ọ̀ bá fi tí bàbá tiẹ̀ lẹ̀wọ́ náà ní ti bàbá ẹlòmíì gbà. Kílẹ̀ wí, o ò ní rí ti bàbá ẹlòmíì gbà. Ẹ jẹ́ ká ṣe àánú. Kí ni mo rí fún yín? Ẹ jẹ́ ká ṣàánú. Ká lè rí àánú gbà níbi tójú wa ọ̀tún. Wọ́n pèrò ọ̀rọ̀ wo ni bàbá yìí sọ yìí? Ibi tí ọmọ rẹ̀ rìn dé tí wọ́n ò rìn dé bẹ́ẹ̀ ń bẹ. Tọ́jẹ́ pé iṣẹ́ tó ṣe lọ́mọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀. Ẹ̀san dáadáa tí wọ́n náà ṣe òun ló kóhùn. Ẹlòmí ọkà yóò ké ní bọ́mọ rẹ̀ bá jáde ńlé. Nígbà ṣe ọwọ́ ọ̀wọ́ náà mọ́, ọkà yóò ké mọ̀nà. Àmọ́ tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ yìí pé ṣé ọmọ mi, ìyà ò ní jẹ ẹ́. Ìwọ náà ò fi bí pààyàn ni. Ìyà ò ní jẹ́, ìwọ náà gbáyàn kalẹ̀ lọ́jọ́ ìṣòro ni. Ìyà ò ní jẹ́, ìwọ náà ò fìyà kúnyà fọmọ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ni. Ìyà ò ní jẹ́, òsè kèéta ẹgbẹ́ rẹ̀ ní jẹ́bẹ̀. Matagba mọ́lẹ̀ òun ní ṣe yìí. Ìwọ tó bá jẹ́ dókítọ̀ gbìyànjú kó oníṣẹ́ yìí lọ́wọ́. Ìwọ tó jẹ́ ẹnjìníà gbìyànjú kó ṣe iṣẹ́ ìsọdọ̀. Ìwọ tó bá jẹ́ wòlíì ṣe é sílé. Ìwọ tó jẹ́ lọ́yà ṣe é sílé. Ìwọ tó jẹ́ ọlọ́pàá ṣe é sílé.
ìwọ tó jáàmì àbí sójà ṣe é sílé, ìwọ lọ́ọ̀yà ṣe é sílé, adájọ́ ṣe é sílé, káràkátà ṣe é sílé, gbogbo abiyamọ òdodo ẹ ṣe é sílé. Wọ́n sọ ọ̀rọ̀ kan fún wa nígbà tí ọdún ń bọ̀. Mo ní bákan méjì lẹ́lòmíì ń bá lọlé. Ẹlòmíì ń lọlé pé ó lọ kí àwọn òbí ẹ̀ tí wọ́n tún ṣe kinní yẹn fún. Ẹ̀wọ̀n kinní yẹn tí wọ́n sì fún, wọ́n tún ro lágbára níjẹ́ bẹ́ẹ̀. Ìyá ẹlòmíì ò ní fún nígbẹ́rẹ́, bẹ́ẹ̀ ni ò ní fún lọ́sẹ̀ tí ó wẹ̀. A ní Àdìsá Àrẹ̀mú gborí rẹ̀ wá. Ìyá yìí wọ́n máa kọ ibi àdúrà sí, ibi àdúrà wọ́n máa kọ́ lé lórí, bẹ́ẹ̀ ni ó sì rí. Tọ́ba díjọ́ kejì àbíjọ́ kẹta tọ́ba yẹn tó ṣẹ́jú sí ìyá rẹ̀ pé màámi ọba dókè odò ó ti yé ìyá rẹ̀ pé ọmọ òun lọ nù, kò ní ìyá ò ní pariwo ọmọ rẹ̀. Ẹlòmíì sì ń lọ nítorí pé ó fẹ́ lọ sakun pé àwa Lọ́ńdọ̀nù làwa ń gbé, àwa ń ná dọ́là lọ́hùn, dọ́là tó náà wọ́n ó sì jẹ́ kọ́tàrí òfin pìtàn. Mo ní wọ́n máa gba àdírẹ́sì lẹ́nu, wọ́n máa gba fún mi nọ́mbà ẹ̀, òtí wàá yàtọ̀ ń sìn. Àwọn tó wọ́n fẹ́ wo bí ìyọ́ jẹ lára rẹ ni. Àní lágbájá ti yàtọ̀ dáadáa nísìn. Ebi sáà tí wọ́n ń ṣe làbúrò olè kejì rẹ náà ń ṣe. Bóun wá ti àwa sí i. Ọkàn rí pọ̀ padà síbi iṣẹ́ rẹ ni nǹkan ọ̀bá ní dààmú. Wọ́n di mélòó? Ẹlòmíì lọ ilé ọdún àìmọ̀kan rẹ̀ folofolo falafolo tí ń ṣe káàkiri, wọ́n kàn pa fíìsì àrísìkì rẹ̀ mọ́ lára ni. Yóò débi sẹ́ńbọ̀ bá padà sílùú tí ń gbé wọ́n sọ pé láwájá adá ọdún lẹ́nu iṣẹ́ tàbí kí láńlọ́ọ̀dù olóhùn gbalé lọ́wọ́ rẹ̀ ń gba ṣọ́ọ̀bù lọ́wọ́ rẹ̀ kí gbogbo nǹkan ọ̀dá wẹ̀lú. Ẹ máa rí jàǹkáríwọ̀ máa bò lọ́tún, jàǹkáríwọ̀ máa bò lọ́sì. Ọ̀pọ̀lọpọ̀ tó lọ ilé ọdún wọ́n ń fara kó. Ọ̀pọ̀lọpọ̀ kì í dúró láàyè ibi tọ́ba yẹ kó dúró sí fòfòfòfòfò bí ti ń wọlé ẹ̀gbọ́n ni wọ́n máa wọlé. Wọ́n ránṣẹ́ òun ní kiri ẹ̀bọ bẹ̀ kí mo ojú wa wò ó sí rí ojú rẹ̀ ti rí. Tábà lọ bìkan àáparẹ́ ẹni mọ́ ni àì máa ranjú káàkiri bíi tolóńgbò. Ṣé rí iṣẹ́ yìí? Àwọn àgbàlagbà tó bá nípa àwọn ọmọ wọn láṣẹ pé ẹ wálé. Ìgbà ọdún ni kì í ṣègbà ọdún wọn ayẹ tẹ́wọ́. Wọ́n pín kárí gbogbo àwọn ọmọ ẹ ṣáà máa jà sára. Àwọn ọmọ ò ní mọ ohun tí wọ́n gbé láwọn lọ́wọ́ pé káwọn máa lò. Wọ́n kàn mọ̀ pé àwọn ń lò ní ayé àwọn sì ń ṣe gbẹdẹmukẹ. Ògùn owó kọ́. Oníṣẹ́ lọ́wọ́ ọ̀kọ́ sí ọ̀kàwé oníwọ̀n lóògùn àwúre wọ́n fẹ́ ránṣẹ́ pa ládùúgbò. Wọ́n á bá ní ọlọ́sanwó nẹ́pà, ọlọ́sanwó káńsù, ọlọ́sanwó ní sẹkítẹ́rìàtì, ìwọ náà ní kọ́ lọ kínní, ìwọ ní kọ́ tẹ̀lé gbá káàkiri yóò fẹ́ sùn ọ̀pá ibi ọ̀lọ́wọ́ oògùn àwúre. Oníṣẹ́ lọ́wọ́ àálọ́jà tá a tà láà jókòó tí láà máa bẹ̀ lọ́hùn lé lórí. Àwọn ọmọ wọn ti wá nǹkan ajé fún wọn, ohun tá yóò fi ní gbajé ọwọ́ wọn òun lélẹ́yìí Matagba mọ́lẹ̀. Bí ayé bá mú ẹ̀kọ́ rẹ̀ káàkiri, àwọn èèyàn tí wọ́n mú ẹ̀kọ́ rẹ̀ káàkiri àbí wọ́n fẹ́ dí pàǹpá rẹ̀ torí pọ́lọ́hùn ní kọ́ máa mọ̀ ọ́ sí. Àdàkìlọ adé títí ẹ̀ òun ríṣẹ́ gbà ẹnjìníà kan náà jọ ni wá, lọ́ọ̀yà kan náà jọ ni wá, kí ló wá dé? Wọ́n máa wá bí wọ́n ṣe tẹ ọ̀tá rẹ̀ rì, ìwọ náà wà ní bí wọ́n bá ti já sára wọn fọwọ́ ara wọn síra wọn ni. Ẹgbẹ̀rún ẹgbẹ́ lọ tọ́jú ẹ̀kọ́ eléwé. Ètò mi tẹ ẹ bá ti gbọ́ Lúkúmọ̀nà ọmọ àyẹ́dárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mẹ́ kì í ṣèmi o. Àwọn èèyàn ń lorúkọ mi ṣùgbọ́n owó ẹ dákun ẹ ṣọ́ra sí o. Àwọn èèyàn sì ń lo gbogbo prógáàmù mi tí wọ́n lọ́ọ́ fi sí YouTube. Ọkùnrin kan máa ń pè ní Aminu Fatai ọmọ Kútọ́nù ni. Gbogbo prógáàmù mi pátá wọ́n lọ́ọ́ fi sí YouTube. Tẹ́ ẹ bá ti rí, tẹ́ ẹ bá ti lè gbọ́ ohùn mi, èmi ni.
mo ti ń sọ lórí ètò ní sí pé ẹ lè máa pè mí kí n má gbé kọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà kẹtìrì pé ibi tí mo wà mi ò lè píìkì kọ́ ni láàrin ọ̀pọ̀ èrò mi ìfẹ́ gbé kọ́ mo ní tí ó ń jẹ́ òye wa pé àwọn èèyàn dá ohun mi mọ̀ púpọ̀ jù láàrin èrò wọn dọ̀ọ́dún wọn máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ ni ètò kátà tí ẹ ṣe ọ̀rọ̀ kátà tí ẹ sọ èmi yìí sì láìkì kan bẹ́ẹ̀ ẹ kàn rí mo fi gbogbo ẹnu kọlà bíi tàǹgìrì ni èmi náà máa tijú díẹ̀ máa tijú púpọ̀ máa tijú púpọ̀ nígbà yẹn bá wá dáyàn dúró láàrin èrò tàbí inú ọkọ̀ tẹ́ ń béèrè ọ̀rọ̀ èmi yìí sọ̀rọ̀ o mo rántí ọdún tí mo kọ́ lọ Abidjan wọ́n bá gbé kan nínú àwọn program mi mo bá gbọ́ wọ́n kálukú ń play lọ́tún wọ́n ń play lọ́sì mo sì àṣẹnù mi kán bí mo wà gbogbo ẹni tí ń pè mí bá gbé kọ́ mọ́ mo yà fi sí flight mode tí kò lè wọlé mọ́ gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ mi tí wọ́n ń gbọ́ ètò wọ́n ṣẹnu kẹ́mú ni mo ṣáà ń wò àbálọ àbábọ̀ àwọn tó ti mọ̀ mí tipẹ́tipẹ́ àti mọ́tò kan tó wà níwájú wa tí wọ́n wà lẹ́nu tí wọ́n dá dúró lẹ́nu bọ́dà táwa náà padà dúró tí wọ́n gbé èrò bọ́lẹ̀ wọ́n ní bàbá olómi tútù ìyá ẹ̀ bí gbogbo wọn ṣe rọ́bù mí nìyẹn ẹni ibi ni ó sọ pé kéèyàn má mọ̀ wọn ṣùgbọ́n wàhálà àwọn èèyàn pọ̀ ní níbi béèrè lọ́tún béèrè lósì ẹ má bínú pé ọ̀rọ̀ mi pọ̀ díẹ̀ ẹ gbádùn mi o ẹ dákun o ṣe rí iṣẹ́ yìí kí n sáré ṣe ní pápá fún wa torí dátà ẹ lọ wá ẹ̀kọ́ mẹ́rìndínlógún tó jẹ́ ẹ̀kọ́ eléwé báyìí 16 ní jẹ́ bẹ́ẹ̀ ìṣàwùrú 16 odidi atare 16 obì àbàtà 16 orógbó 16 kí lẹ́nu mo wí orógbó 16 tẹ́ ẹ bá gbọ́ dáadáa ni mo tuntun wí yẹn ẹ wàá lọ wá òǹbẹ̀ ẹyẹ òǹbẹ̀ tó jẹ́ àbúrò fún àdán ẹ wàá òun náà 16 ẹyẹ kòwé dúdú tó dóríjínà tó pé dáadáa ẹyọ kan lòun ẹ wàá fi ṣe láàrin egbò túdé ìdí 16 yọ wà ń bẹ ẹ tó yíká rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n tòun ti epo rẹ̀ ẹ jà lẹ́yọ kọ̀ọ̀kan ni o ẹ wàá tó yíká àgbàdà yẹn 16 ẹyin ìbílẹ̀ 16 oṣù búkẹ̀ mo sùn tá a pè lóṣù búkẹ̀ oṣù àdò ọ̀tọ̀ oṣù búkẹ̀ ọ̀tọ̀ lòun ẹ lọ́ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó jẹ́léwé ọmọ wọn fi hàn yín láàrin méjèèjì ìkan pupa jù kan lọ wọn ṣàlàyé ẹ̀ fún yín pé búkẹ̀ ní àdò ní ṣàǹgbọ́n mi yé báyìí oṣù búkẹ̀ ní kẹrà 16 náà ti jẹ́ 16 ẹ tó yí káànú àpẹ náà ewé oríjì tútù mìíní jọjọ ẹja ni ẹ dákun ẹ má rà ẹja ni ẹ lè tún wá èlò rẹ̀ kalẹ̀ láti bí ìjẹta o kó jẹ́ pé àwọn ewé tẹ́ lò yẹn ẹ ń já báyìí iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ ni ṣẹ́rí ewé oríjì yìí ẹ jà yọ pọ̀ ẹ wàá kó tẹ́lẹ̀ apẹtẹ kó tẹ́yì kó tó di pé ẹ máa to àwọn tí bí yẹn sí ẹ wá òrí ẹ gé sí 16 ẹ gé sí 16 òrí shea butter ẹ tò sínú apẹ yẹn òrí yẹn tẹ́ bá ti wá tó òrí yẹn ẹ wàá to ẹ̀kọ lé lórí ẹ ẹsẹ to ẹ̀kọ lẹ́yìn ìgbà tẹ́ bá ti kó ewé oríjì tẹ́ ti tó lé lórí ẹ wàá ṣe kó ẹ̀kọ lé orí òrí yẹn ni o ẹ wàá máa to gbogbo àwọn
èlò yòókù ẹ̀ tó le ewé afẹ́ lóru òun ní ọgbẹ̀yìn ewé ìwé ní jẹ́wé afẹ́ lóru ẹyẹ ọ̀bà ní jẹ́bẹ̀ àjẹ́ ọ̀bàlé òun lẹ́ tò lé lórí gbẹ̀yìn tí ẹ bá ti bẹ̀rẹ̀ jíjó oògùn yìí ẹ gbọ́dọ̀ ṣí o ẹ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé ìgbà wo lẹ́ fi ẹyẹ kowé sí ẹyẹ kowé lẹ́ fi sí gbẹ̀yìn ewé afẹ́ lóru òun ní ó bo gbogbo ẹ̀ dàrú ṣe rí tó bá jẹ́ pé orí kolpọ́ọ̀tì lẹ ti do àdògán ní jẹ́bẹ̀ o ẹ fi epo pupa ẹ fi yí àrò náà ká lẹ́ẹ̀mẹ́ta tó bá jẹ́ pé àrò ìbílẹ̀ onímẹ́ta yẹn bá ní ẹ fi yí ká lẹ́ẹ̀mẹ́ta àyíká lẹ́ẹ̀mẹ́ta ọyẹ máa gbá sí ẹ máa gbá sí ètò ẹ máa kó náà mọ ní jẹ́bẹ̀ torí ẹ lè tú yóò bá mi lọ bò mí ẹ bẹ̀rẹ̀ sí ní jó ẹ máa jó ẹ síríọ̀sì tí ni o àyè máa jó sẹ́yìn lọ́wọ́ ká máa ṣe fòkìfòkì káàkiri o ẹ gbìyànjú ẹ ra nǹkan síbi tí ẹ bá ti ń jó lọ́wọ́ ẹ ra nǹkan síbi sẹ́tẹ̀ǹsì yìí ní nǹkan jíjẹ lóríṣiríṣi gbogbo àwọn tó bá ti ń débẹ̀ ni wọ́n máa jẹun ẹni wọ́n máa jẹ ẹni wọ́n ń pè ẹ̀kọ́ ti kalẹ̀ ńbẹ̀ o ọtí kọ́ ni mo ní ẹ̀kọ́ kalẹ̀ o kódà bọ́jẹ́ bisikíìtì bọ́jẹ́ ẹ̀pà bọ́jẹ́ ọ̀gẹ̀dẹ̀ bọ́jẹ́ ẹ̀sàkàn ara gbogbo ẹ̀ kalẹ̀ káwọn èèyàn máa panu kí lẹ wí tó bá ti rí pé ẹ ti rí pé irun rírun oògùn ẹ ṣì ẹ wàá yí ipò ìmọ̀ àgbà táìmù díẹ̀ ó ṣòro ojó o tí a bá kó ìyá láti bí aago 6 àbí 7 àárọ̀ títí aago 6 ẹ bọ̀ mbẹ́ tó bá jẹ́ pé èédú lẹ lò ẹ ra èédú kọ́pọ̀ tó bá jẹ́ igi lẹ lò ẹ wá igi akọ igi gidi ẹ gbá sí gidi ẹ kó náà mọ nídìí ẹ bá wá jó tátó dóògùn adébíyà ń lọ wáyé orúkọ mi lẹ́ẹ̀kan sí lukumọ̀nà máa ẹ dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí whatsapp group ni gúrùpù ta ní ọjẹ́ 22 tá à ń pè ní 22 olómi tútù ọba ìràwọ̀ ọjẹ́ 11 life spiritual solution eléyìí jẹ́ 10 adẹ̀ ní private room yàrá àṣírí kí là ń ṣe mẹ́ àgbégún bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ ibẹ̀ láti ń bára wa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ẹni a bá fẹ́ join wa ọ̀fẹ́ ni láti béèrè àlá yín lọ́fẹ̀ẹ́ pẹ̀lú nǹkan tó máa ṣe sí á fún yín lọ́fẹ̀ẹ́ àbí àwọn iṣẹ́ kan la bá ṣàlàyé lórí ẹ̀ ní òye yín dáadáa á ṣàlàyé fún yín lọ́fẹ̀ẹ́ àbí ẹ sáré gbé ọ̀rọ̀ kan wá emergency pé ẹ dákun nǹkan báyìí ṣe báyìí kí la lè lò sí á ṣàlàyé fún yín lọ́fẹ̀ẹ́ àwọn ewé tí ọba yé yín á ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ti ṣe lọ́fẹ̀ẹ́ kò ṣe jẹnu kí ẹ bá ń já ewé o tá a bá ń gọ́gù bóyá bí ewé rẹ̀ tàbá bá rí inú igbó á jà á fi hàn yín pé òun rèé á sì ṣàlàyé ẹ̀ fún yín bẹ́ẹ̀ ti ṣe yékéyéké bó ṣe rí nù. 5,000 ẹ fi wọbẹ̀ ẹ sì máa sọ 5,000 bó ṣùgbọ́n àti parí sẹ́mi lédè French sẹ́mi náà lẹ́tọ̀ máa san bó ṣùgbọ́n parí ó dùn púpọ̀ ibẹ̀ dùn púpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní bẹ́ẹ̀ àwọn èèyàn gidi lọ́wọ́ àmbẹ́ àwọn yòókù náà o àwọn èèyàn gidi lọ́wọ́ àmbẹ́ o àwọn ọmọlúwàbí gidi tààrà àwọn ni wọ́n wà àmbẹ́ kódà ẹlòmíì ò sí nínú private yìí tó jẹ́ pé ń sanwó yìí lóṣù tó dẹ̀ jẹ́ pé private kọ̀ọ̀kan ni wọ́n ti ń bá mi sọ̀rọ̀ wọn tí ò papọ̀ mọ́ tó báyà wọ́n wà ní gúrùpù ṣùgbọ́n tó bá fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ ọ̀tọ̀ nìyẹn kò papọ̀ mọ́ gbogbo èmi ní private àbí public o ọ̀ sanwó ẹ̀ lọ́tọ̀ àbẹ̀bábẹ̀ wá ń sẹ́ ẹ̀ sanwó rẹ̀ tẹ́ bá ní abáyín fi DHL gbé ẹ̀ sanwó rẹ̀ tàbí ẹni ká báyín fi mọ́tò gbé ẹ̀ sanwó rẹ̀ o ẹ̀ là lọ́rọ́ o tẹ́ bá wá wọnú public yìí o àbí private o òfin wà o a máa ń lo àwọn fídíò kan bóyá a bá rí àwọn fídíò kan tó yẹ pé ọkọ̀ èèyàn lọ́gbọ́n àwọn èèyàn ṣe é àbárí skit kan táwọn èèyàn ṣe kẹ́kọ̀ọ́ wà ńbẹ̀ á mú wá nú gúrùpù náà a ní ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí nǹkan yìí á tún ṣàlàyé tó kún kẹ́kẹ́ sí abẹ́ fídíò náà tó dẹ̀ ń jẹ́ ẹ̀kọ́ ìmúlò fún àwọn èèyàn wa ṣùgbọ́n wọ́n tẹ bá ṣe admin má post rẹ o má post ẹni fídíò tó bá post ẹni fídíò á kọ́kọ́ delete ẹ̀ ṣùgbọ́n tó bá ń ṣe lemọ́lemọ́ àti wá àti fídíò rẹ wọ̀ ìta ni
tẹ ẹ bá rí fídíò tẹ ẹ kó ṣe wá lóore ẹ fi hàn mí ẹ pé ẹ jẹ́ n wò tàbí kan nínú àwọn tó bá jáde bí wọn náà bá fẹ́ jáde méje ká mọ̀ wọ́n wò ó tí wọ́n bá ti wò ó wọ́n bá ti ní ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wọ́n post ẹ̀ wọ́n sì sọ̀rọ̀ sí lábẹ́ ọ̀tán ẹ má post sticker o bóyá ẹ̀ ń tẹ ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ni o àbẹ́yìn tẹ ti wà ń bẹ̀ náà ti pẹ́ o ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe birthday tó bá jẹ́ pé ìyàwó lọ́wọ́ àmì má post ọkọ rẹ̀ tó bá yẹ kọ́kọ́ lọ́wọ́ àmì má post ìyàwó ẹ má post ẹ̀yin tẹ́ ẹ bá wà mẹ́rin ẹ post ara yín pé èmi àbẹ̀bí mò ń ṣe birthday lónìí o ẹ̀yin yẹn ṣàdúrà fún mi fọ́tò ẹ̀yọ̀ kan náà láyé sígbà yín kẹ́ post láàrin ijọ́ kẹ́ni ijọ́ kejì ijọ́ kẹta fúnra ara mi máa yọ fọ́tò yẹn kú mẹ́ àdìlítì ṣé ti yé dáadáa báyìí ní sè ó sì wù yín fúnra yín lè tún dìlítì ẹ̀ tọ́lẹ́ lómi ọ̀ láìkì kọ́ máa ṣí àfọ́tò rẹ̀ káàkiri ẹ gbọ́ báyìí mo wá bẹ̀ yín o ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá wọ bẹ̀ o ọ̀dọ̀wọ́ yín o torí pé àníyàn tẹ́lọ̀ mi ìbá wa òun ni kọ́ máa lé àwọn obìnrin kiri ẹ ṣe sùúrù o ẹ̀yin obìnrin náà tẹ́ ẹ bá bára yín bẹ̀ nísìlẹ̀ máa lọ kọ lẹ́tà sí àwọn ọkùnrin pé ẹ pẹ̀lẹ́ sá o ojú ìjọ ó dàbí pé mo mojú yín bì kan kò sí ohun tó kàn mí o ohun tó bá bá wa ni ẹ má fẹjọ́ kan sùn mí o mo wí tèmi o yọ yẹ wá o kò ní yẹ lẹ̀ nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa nù WhatsApp group +23480 3298 3298 +23480 3298 3298 ṣẹlẹ̀ yìí mo fún yín hotline mi nìyẹn ẹ mú ọ̀dọ̀ ẹ tilẹ̀kùn mọ́ tẹ bá ti pè é dàrẹ́ títí ọ̀lọ́ mi ò sí ní Nàìjíríà ni ẹ jẹ́ fún yín nọ́mbà kan sí tọ́jà nọ́mbà orílẹ̀-èdè Benin nọ́mbà gbogbo kọ́ńtírì kọ́lá lè fún yín kọ́ńtírì méjì tí ń fún yín náà ni àwọn yòókù ìní fún yín láwọn yẹn ṣùgbọ́n torí Nàìjíríà yìí nìkan ni kẹ́ ti máa bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ máa máa respond so ti yẹ yín dáadáa báyìí ní ẹ jẹ́ fún yín ní ti Benin náà sí +229 54 65 1928 +229 54 65 1928 láti pè wá sí àkíyèsí ẹ̀yin èèyàn mi tí ẹ wà ní orílẹ̀-èdè Benin a ti fẹ́ kúrò ní àgbálílámẹ̀ ibi tí a wà nísìn kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣàlàyé fún wa kó yéra wa ìgbà ẹ̀rùn lágbálẹ̀ o àwọn ọmọ yìí pé ilé omi lẹ́gbẹ́ ni omi náà ó ti pọ̀ jù àríre ń bẹ lásìkò yìí omi náà pọ̀ ṣùgbọ́n tá a bá padà kó débi tá à ń kó lọ ń jẹ gbogbo ilé ọmọ ṣètì gbọ́ dáadáa báyìí á dára fún wa o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ ọyẹ ẹ máa bá ń kà lọ ẹ máa bá ń kà lọ. ṣẹ́rí tẹ́ bá ti jó tán ẹ lè pò mọ́ṣẹ́ mbẹ́ ó sì wù yín ẹ lè rọ́ sínú nǹkan kan bẹ́yẹ inú ke white kan ẹ rọ́ sí ṣẹ́rí iṣẹ́ yìí ohun tó wù yín ni kẹ́ ẹ pò mọ́ tó bá jẹ́ dókítọ̀ kó tó wọnú ọ́fíìsì rẹ̀ gbàrà já sára lẹ́yìn ìgbà wọ́n bá ṣàdúrà tán já sára tí wọ́n bá gbé iṣẹ́ kan wá tí ó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé àwọn àgbàlagbà ló wà nídìí ẹ̀ wọ́n ó ti rí i pé ò gbọ́dọ̀ dáwọ́lé èyí tó bá sì jẹ́ kó ti di kàráǹgídá pé ó fẹ́ ṣiṣẹ́ yìí wọlé lọ́lọ́ já sára pé iṣẹ́ yìí mo fẹ́ ṣe é ni bó bá ti wá bẹ̀bù yìí sọ́wọ́ ṣàdúrà sí ẹ má ṣe ẹ jẹ́ ńlá kó yẹ wá dáadáa o tó bá jẹ́ pé iṣẹ́ tí wọ́n gbé wá iṣẹ́ àwọn àgbàlagbà ni tó bá yẹ kó o ṣe é fúnra ara rẹ̀ ọmọ tó bá ti rí i pé iṣẹ́ yìí iṣẹ́ tó kàràǹgídá ni ọ ò fẹ́ kó wọn ò sì fẹ́ kí wọn ó dìde ogun sí ọ lọ́ọ́ já sára ọ wà ṣàdúrà sí yọ pọ̀ ẹ yọ̀ǹda ẹ̀ fún mi ẹ jẹ́ ṣe ẹ bò mí láṣìírí ẹ má já sírí mi ò tú ẹ dárí mi ẹ má dojú ìjà kọ mí ẹ wà là o lè bù tọ́ kó fi mínírààsì lò soft drink o lè fi lò ó ntọ́ ọba mu o lè fi lò ó lè fi mílíìkì lò ó wọ́n wọ́ fi lò ó ṣùgbọ́n tọ́ ọba ti lò ó tọ́ parí iṣẹ́ tó fẹ́ ṣe tán gbìyànjú kó lọ ṣe sàrà kíákíá kó lọ ṣe sàrà kódà bójú ń bára lọ mú kódà bó jí àgbọn làámọ́lẹ̀ kí gbogbo ayé ọjẹ́ ọtán sórí iṣẹ́ tí mo fi lẹ̀ yìí ẹ dúpẹ́ fọlọ́hùn
ọfẹ́ dáwọ́lé ọjà kan ni àbí nǹkan kan ló fẹ́ ṣe ni gbìyànjú kó máa lo sẹ́yìn tó bá jẹ́ pé tó bá dáwọ́lé iṣẹ́ ìgbésí ó ti bẹ̀ jáde wọn ò ní jẹ́ orí ṣe bẹ́ẹ̀ ni kíní ìdá gan ni o ọ̀dà gan ni jẹ́ ń já ọ sí sórí bó ṣe wà yìí kí ọba fẹ́ ra ilẹ̀ kan tí wọ́n sọ fún ọ pé ilẹ̀ yìí wọ́n fẹ́ tà fún ọ tó bá jẹ́ pé ilẹ̀ tó bá dáa ni gbìyànjú kó bu yẹ̀pẹ̀ orí ẹ̀ tó bá ti wá bu yẹ̀pẹ̀ orí ẹ̀ bu ẹbu yìí sí ṣàdúrà sí lọ́ọ́ da yẹ̀pẹ̀ yẹn sóríta within 7 days tí ọba yẹn kọ́ ra lẹ́yìn ó rí fúnra rẹ̀ tó bá yẹn kọ́ ra ó rí àwọn àpẹẹrẹ tó máa rí ẹ lọ́ọ́ dán wò. ohun tí mo fílẹ̀ fún yín lónìí yìí ojú ká búyàn ní 10 million lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àṣírí pọ̀ ní ẹ̀ pàápàá jùlọ ìwọ tó bá ń gbẹ̀bí èyí tẹ́ ẹ̀ máa ń gbẹ̀bí àwọn aláboyún tí bá ń wá ẹgbìyànjú kẹ́ ẹ máa tọ́ lé wọn lọ́wọ́ ọyá tẹ́wọ́ ẹ̀ já sára àbúkùnrin wà lórí ìkúnlẹ̀ já sára lágbára Ọlọ́run wọ́n bá ti ń tẹ̀sẹ̀ ọ̀sún kúnlẹ̀ wọ́n máa fi tòsì dìde ni àǹfààní ẹ̀ pọ̀ ju owó ẹ̀ lọ o dára fún wa lórí ẹ̀kọ́ eléwé eléyìí ló jẹ́ part 2 a máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ eléwé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ní Lukumana ọmọ àyẹ̀dáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀ máa bá a ká lọ ire o ire kàgbètì nílé gbogbo wọn. Mojú bá pẹ́lá ń dán wá, mojú bá pẹ́lá ń bẹ́ẹ̀. Ìbàdọ́lẹ̀ jọjọ́ òun tó ìdójú mu. Ẹ̀yin lálọ́sàn, ẹ̀yin lálọ́rú. Ọlọ́run ọba ló gbé ayé lè lọ́wọ́ o. Ẹ dẹ́kun láyé, mo ní kí ọ̀sán àánú mi. Àkókò tó ga.